àràmẹ́ẹ̀rírí mo rí orí ológbò látẹ. Bàbá Eni Odún márùndínlọ́gọ́rùn-ún 95 years ṣègbéyàwó pẹ̀lú ọmọdébìnrin kan ọmọ ọdún 14 lágbègbè kan nílùú Àbújá. Kàyééfì gbáà ni ìròyìn ọ̀hún jẹ́ pé bàbá Eni Odún márùndínlọ́gọ́rùn-ún 95 years fẹ́ ọmọdébìnrin ẹni ọdún 14 níyàwó. Bàbá àgbà náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Alhaji Muhammed Sabo ni ó ṣe bẹ́ẹ̀ gba ọ̀nà àrà yọ nípa ṣíṣe ìgbéyàwó pẹ̀lú ọmọdébìnrin ẹni ọdún 14 Fathia lágbègbè kan nílùú Àbújá olú ìlú ilẹ̀ wa Nàìjíríà. Ètò ìgbéyàwó ọ̀hún ló wáyé lọ́jọ́ Ẹtì Jímọ̀ Friday ọjọ́ 5 oṣù karùn-ún ọdún 2023 ní àdúgbò Dogonruwa Gau lágbègbè ìjọba ìbílẹ̀ Abashi lólú ìlú ilẹ̀ wa l'Àbújá. Ọ̀pọ̀ èèyàn ló ń ṣe ààhín tí ẹnu sì ń yà wọ́n lásìkò ètò ìgbéyàwó náà. Ètò ìgbéyàwó ní í ṣe ni ọ̀pọ̀ mú ojú wọn débẹ̀ láti mọ̀ bóyá lóòótọ́ ni tàbí irọ́ ni. Ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim Saidu ló fìdí ìròyìn náà múlẹ̀ nípasẹ̀ àwòrán ọkọ ìyàwó àti ìwé ìpenisí ètò ìgbéyàwó bàbá àgbà àti ọmọdébìnrin náà tó sì mú dá àwọn èèyàn lójú wípé lóòótọ́ ni ètò ìgbéyàwó ọ̀hún wáyé, kò sí irọ́ kankan níbẹ̀. Àròkúkú ní tánlé alára. Ibrahim Saidu ọ̀hún, ẹni tí òun pẹ̀lú ṣe alábàápín níbi ètò ìgbéyàwó náà, kọ sójú òpó Facebook rẹ̀ pé ó le láti gbàgbọ́ ṣùgbọ́n òun fi mú dá àwọn èèyàn lójú pé òtítọ́ ni pé bàbá Eni Odún márùndínlọ́gọ́rùn-ún 95 years fẹ́ ọmọdébìnrin ẹni ọdún 14 níyàwó. Ètò ìgbéyàwó ọ̀hún ló wáyé lọ́jọ́ 5 oṣù karùn-ún ọdún 2023 nínú gbọ̀ngàn Fétò Dogonruwa lágbègbè Abashi lólú ìlú ilẹ̀ wa Àbújá. Lójú òpó ayélujára Facebook rẹ̀ lọ́jọ́ Sátidé ọjọ́ 6 oṣù karùn-ún ọdún 2023 ló ti ṣàfihàn àwọn oríṣiríṣi àwòrán ọkọ ìyàwó níbi ètò ayẹyẹ ìgbéyàwó náà tí ó wáyé lọ́jọ́ Ẹtì Jímọ̀ ọjọ́ 5 oṣù karùn-ún ọdún 2023. Níbẹ̀ ni arákùnrin ọ̀hún ti kí àwọn ọkọ ìyàwó náà kú oríire. Gẹ́gẹ́ bí ẹnìkan, Hussein Duma Jagaba ṣe sọ, ó sọ wípé ọkọ ìyàwó náà ní òun àti ìyàwó òun nífẹ̀ẹ́ ara àwọn gidi gan-an. Ọkọ ìyàwó ọ̀hún tí í ṣe bàbá Eni Odún márùndínlọ́gọ́rùn-ún sọ wípé kò sí nǹkan kan tó kan òun o nípa wuyewuye ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ kálẹ̀ káàkiri ìgboro ayé nítorí pé àwọn méjèèjì nífẹ̀ẹ́ ara àwọn tọkàntọkàn. Ó ní àwọn kan lè máa lérò wípé bóyá wọ́n ti ọmọdébìnrin náà lọ́pọ̀npọ̀n ní tipátipá tàbí ó fẹ́ òun nítorí owó. Ó ní kí àwọn èèyàn má lọ rò ó ọbẹ̀ ẹja. Ó ní gbogbo ohun tí wọ́n rí tí wọ́n gbọ́ nípa ètò ìgbéyàwó kì í ṣe òféègé o. Ìfẹ́ tòótọ́ ló mú kí àwọn fẹ́ ara wọn. Àràmẹ́ẹ̀rírí mo rí orí ológbò látẹ. Bàbá Eni Odún márùndínlọ́gọ́rùn-ún 95 years ṣègbéyàwó pẹ̀lú ọmọdébìnrin kan ọmọ ọdún 14 lágbègbè kan nílùú Àbújá. Èyí ni ìròyìn gbéyẹ̀wò tó ń dé sétígbọ́ àti sójú ìwòran yín látòrí móhùnmáwòrán orí ẹ̀rọ ayélujára ìkànnì Drivetv. Ẹ lè fi èrò yín ṣọwọ́ sí wa nípa kọ́mẹ́ǹtì yín. Láti túbọ̀ máa gbádùn àwọn ìròyìn gbéyẹ̀wò wa lóòrèkóòrè, ẹ subscribe sí YouTube channel wa kí ẹ follow Facebook page wa àti àwọn other social media network wa. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching
Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀, what drive ẹ̀wọ̀ fulfilment, what drive ẹ̀wọ̀ bí tó bá lọ, ó ní iṣẹ́ rìn, ibi ni kò máa wò Drivetv. Thank you, Chloe. Drivetv, driving you around the world.